wọ́n ní owó security vote tí wọ́n ń gbà tí federal fún àwọn state governor ní every month a máa tó bí 12 billion naira or so if it is not more than that 12 billion naira láti federal àkáǹtì federal ń sọ sí àkáǹtì state 12 billion naira every month fún kíni fún security tó maximum security ètò ààbò tó péye fún ìwọ fún èmi fún dúkìá wa. Yet state government ń gba security vote owó ètò ààbò fún aráàlú àti dúkìá wọn láti ọ̀dọ̀ federal. Ibo ni owó yẹn wà? Torí gbogbo. Ẹ̀yin èèyàn ẹ̀yin náà ti gbọ́ nígbà tí gọ́vnà tán bá ń gba 12 billion naira ní every month ẹjọ́ ibo náà ń kówó yẹn sí kí ni wọ́n ń fi owó yẹn ṣe kí ni wọ́n ń fi 12 billion ṣe lóṣooṣù ẹjọ́ sáàbò tán fi ń dáàbò bò lónìí àbí security tán fi ṣe kíni tán fi sáàárín ìlú ẹ wo ẹ̀wọ̀n kankan fìdílé ká wá gbọ́ bí màmí Yèyé Dára bí wọ́n ṣe tú pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí àtàṣírí Ṣèyí Mákindé tán lóun ló ń ságbódegbà fáwọn Fúlàní tó ń wá sí ìlú Ọ̀yọ́ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fídíò yìí. Wọn politician ready tó agbára wọn bá gbé wọn ready láti jẹ́ kí ọ̀sán kó dòru for their own benefit kọ̀ọ̀kan wọn. Ṣùgbọ́n tẹ́ bá wo ìgbẹ̀yìn ayé wọn kò kì í da àìsàn òjijì ló máa kọlù wọn wọn ń ráyé gbé ọjọ́ alẹ́ wọn máa ṣòfò dànù. Tó bá wá rí bẹ́ẹ̀ èmi ní àwọn ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ wípé eégún àtiró wọlé ẹ̀yìn àtiró jáde ìran ọmọ Yorùbá táwa ni ò mọ̀ wípé eégún àtiró tó wọlé òun padà lè yan àtiró tó padà jáde ni òun ni tẹ́ ẹ bá nírọ́ ni ẹ jẹ́ ká gbé àwọn fídíò kọ̀ọ̀kan ká gbé yẹ̀wò ká wá máa sọ̀rọ̀ lé lórí kó má dàbẹ́ ni wípé ọ̀tẹ̀ làwa náà ṣe. That this sometimes can be orchestrated. The governor of Oyo State had his nomination, the nomination of his candidate in the face of this abduction. He did not take any action. No steps were taken. It was after all those nominations that he went to the family to visit them. That he brought somebody out, started crying, the husband of one of the women. It is sad. I can sometimes believe that this was orchestrated in a way, I'm not saying totally, by the government of Oyo State to blackmail President Tinubu in a way. Ṣé rí nǹkan tí Mr. Fayose Ayọ̀ Fayose tó sọ yìí ṣé mọ̀ wípé Ìbàdàn base ni àárín wọn gbogbo wọn náà jọ mọ bó ṣe ń rìn olè ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta ẹ má ṣì mí gbọ́ olè òwe ni mo pa o mi ò sọ pé olè ni wọn o torí ọ̀rọ̀ yín le gan ni o ajá àwò yìí òun la sì mọ̀ wípé ó mehoro òwò yìí lé gbogbo wọn náà jọ wà into politics gbogbo wọn náà jọ wicked wọn jọ wà heartless ni wọn jọ mọra wọn dénúdénú wọn mọra wọn dọ́kàndọ́kàn mo wá fẹ́ kí ìwọ àtẹ̀mí mo fẹ́ kó rárá fi balẹ̀ kó gbọ́ analysis kékeré kó o tó máa fọwọ́ sọ̀yà wípé irọ́ ni kíní kan mo mọ̀ pé gbogbo yín lẹ hate Tinubu kò sí wàhálà mi ò fẹ́ pé kẹ́ má hate wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá jẹ́ wípé a ò máa ṣe ọ̀tẹ̀ ni bàbá ṣe ń lẹ Tinubu lóko kí ló dé ta minus governor the same governor tó wá ń bọ́ síta Mákindé ṣe wá ń bọ́ síta lẹ́nu ọjọ́ mẹ́ta sìn ó ní òun agbára ò sí lọ́wọ́ òun láti lè protect yín ní Ọ̀yọ́ state as a state governor ipe federal ló ní power to protect you ṣùgbọ́n láti ìgbà tí Mákindé ti become governor tí attack oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ the same governor Mákindé Ṣèyí Mákindé bá parọ́ kẹjá mi ò níbi comment section I need your comment please ẹ jọ̀ọ́ yálà lórí TikTok àbí lórí Facebook àbí lórí YouTube ibikíbi tó bá wù kó ti máa wò mí I need your comment kí gbogbo àgbáyé kan lè jẹ́ kájọ máa mọ̀ kan lè mọ̀ wípé gbogbo wa jọ mọ̀ bó ṣe ń lọ ibi tá a bá dé kò sí bójúbójú kan mọ́ kò sí lọ́rọ̀ kan bí kankan gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò fún everybody àfiwọ́ tó bá ìfẹ́ máa tanra ẹ̀ lókù kò sí anybody tó ń tan anybody. Governor Ṣèyí Mákindé each time tó bá ti attack ní Ọ̀yọ́ state kí náà máa ṣe kì í ṣe àwọn nìkan gbogbo àwọn governor wọn á bọ́ síta wọn á ṣe press release nínú press release kí ni statement tí wà tèmi máa ń gbọ́ wọn á rojọ́ lọ o they are sorry it shouldn't be us ìgbà kan àwo kan at the end of it wọn á máa gbọ́ we assured you we promise you àwọn máa mú àwọn tó ṣiṣẹ́ yìí wọn á bring wọn tó book check ń gbọ́ lẹ́nu wọn
ní gbogbo ọjọ́ tí attack bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣe press release ṣé ẹ̀ kí ń gbọ́ lẹ́nu wọn àwọn promise yín nípa àwọn tó ṣiṣẹ́ yìí àwọn máa ọwọ́ òfin máa bà wọ́n máa fi ọjọ́ wo lọ́wọ́ òfin ti bẹ anybody inú wọn tó ti fi yà jẹ gbogbo àwọn tó ti paṣẹ wọn pa wọ́n gbé ṣé ò ń dé ṣé ọ̀rọ̀ mi ayé mi yé mi ò ṣọlọtẹ o bí ọ̀rọ̀ ọyẹ bá ṣe fò lọ́dọ̀ tèmi ó lèmi ṣe máa sòkò ẹ̀ I have nothing against anybody ìwọ tó bá hate anybody you can continue to hate to me èmi máa ń call a spade and damn the consequence mo dẹ̀ ti mọ̀ wípé ìran tí mo ti wá ẹ̀yin ò kí ń like irú èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn tó bá ti jẹ́ wípé nǹkan ṣẹlẹ̀ tí kò dáa tó ń wò pé nǹkan tẹ̀ ṣe yìí kíní yóò dẹ̀dẹ̀ because tí wọn bá sọ̀rọ̀ ó máa continue láti máa ṣe ṣùgbọ́n tó bá tètè stop ẹ̀ ibi tó bá ṣe ìbàjẹ́ yẹn dé gbogbo wa lájọ máa jìyà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dé rí ẹni yẹn tó ń ṣe ìbàjẹ́ yẹn bọ̀ nítorí àbòsí wọn á gbójú wọn ya lúkèwé bẹni pé wọn ò rí kíkiní yẹn máa bàjẹ́ lọ ìwọ tó bá ti wá ò pé nǹkan tẹ̀dẹ̀ ń ṣe yìí kò dé dá ó kù díẹ̀ káàtó ẹ̀ bá kíní jẹ́ ó dẹ̀ máa ní side effect negatively on us gbogbo everybody tán mọ̀ wípé kíní wàá gbọ́ ṣé o ti rí she talks too much ó fẹ́ kó máa jó nìkan ni ó ti lè sọ̀rọ̀ jù kò séyàn tí ó lè sọ̀rọ̀ sí kò sára tí ó lè sọ wọn á wá máa wá gbogbo ọ̀nà láti yí nǹkan tó ń bàjẹ́ tí èèyàn kan ń bàjẹ́ lọ yẹn wọ́n á wá fẹ́ yí ọ̀rọ̀ yẹn lé ẹ lórí ìwọ tó o bá wà nínú ayé tó ń bá àwọn ọmọ Yorùbá ṣe tí o ò bá máa gbọ́n lójoojúmọ́ kó o máa kẹ́kọ̀ọ́ ikú ti pa ẹ́ o ti kú ọkàn rò pé wà láyé ni o ìfù kò fọmọ Yorùbá lọ́kọ àbí láya my dear o máa kẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rọ̀ ọmọ Yorùbá kìkìdá ẹ̀kọ́ ni so many times I look at myself like kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n á wá lọ dúró sí ibi nǹkan tó bá rò wípé ẹni máa bínú àwọn nǹkan tó máa ṣe tó fi máa provoke títí tó máa bínú yẹn tá fi sọ pé ṣé ó tán ṣe bá sọ fún ẹ pé ó máa ń bínú they provoked her because wọ́n ti mọ̀ pé ó máa ń bínú àwọn náà máa ń bínú o ṣùgbọ́n wọn wá níṣe tiwọn lójú títì ẹ̀ wọn níṣe tiwọn lójú ayé ìka ń gbénu yín gan ni ṣùgbọ́n mo ní tèmi yèyé dára kó wí Akéde Oòduà mi ò ní bá yín ṣọ̀tẹ̀ láéláé èmi ò sí lára àwọn tó sọ wípé dandandandan kẹ́nìyàn so mọ́ mi tí mo bá fẹ́ kí àwọn ènìyàn kan máa so mọ́ mi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n mi ò ní máa sọ òtítọ́ tí Ọlọ́run mi ní kí bá òun dá májẹ̀mú láti sọ kí Ọlọ́run tó dé pè mí láti lọ sọ nítorí kí n máa sọ ó ti sọ fún mi kí n má ṣe bẹ̀rù kí n má ṣe fòyà ẹni tó rán mi níṣẹ́ ni mo máa bẹ̀rù mi níbẹ̀rù ẹ̀yin tí mo máa jẹ fún bí ikú bá dé ẹ̀yin kọ́ lẹ pa mí ọ̀run ló pè mí sọ́dọ̀ ṣùgbọ́n kí ikú tó dé iṣẹ́ tí Ọlọ́run rán mi máa jẹ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wípé àwọn kan wà Ọlọ́run pé wọ́n ránṣẹ́ wọ́n díṣẹ́ yẹn fún yín ẹ̀yin lẹ gbọ́ torí ọ̀tẹ̀ àti àbòsí tẹ wálé ayé wá ṣe náà láti ìgbà tí gbogbo kinní yẹn ti ń lọ Governor Makinde wọ́n wá release press release títí di èní eléni kò sọ́jọ́ tó mú corporate kankan kò sọ́jọ́ tí wọ́n mú kidnapper àbí anybody kankan àbí bandit kankan èyí tó bá mú táràlú bá mú tó bá fà lọ́lọ́pàá àwọn aráàlú náà tún máa mú mọ́lẹ̀ náà tún fìyà jẹ wípé kí ló wá lọ́bẹ̀ báwo ni wọ́n náà ṣe rìn débẹ̀ tó já sí wípé gọ́vnà gan máa mọ̀ ok ìyẹn lọ Governor Ṣèyí Mákindé ní agbára wà lọ́wọ́ federal kò ságbára lọ́wọ́ state láti protect yín kí ló dé tí Governor Ṣèyí Mákindé ò sọ láti ìgbà tó ti become governor tí wọ́n ti attack Ọ̀yọ́ state tí kò ṣe sọ fún yín wípé ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kó má dàbẹ̀ ni wípé ẹ máa rí mi pé mi ò ṣiṣẹ́ mi dáadáa mi ò ní agbára as a state governor federal ò fún mi ní oore ọ̀fẹ́ láti dáàbò bò yín bó ṣe tó bó ṣe yẹ o ṣé wọ́n sọ bẹ́ẹ̀ fún wa wọ́n àṣọ ọ̀wá ẹ̀rù fún ètò ààbò tó péye everything máa wà okay ká lọ fọkàn balẹ̀ ká lọ fara balẹ̀ kò ní sí irú ẹ̀ mọ́ security tó tẹ̀ tí máa wà these are the promises tí gbogbo wọn máa promise wa. ìyẹn kan another one tí mo tún fẹ́ pe àkíyèsí yín sí ẹjọ́ at least ó kéré jù wọ́n ní owó security vote tí wọ́n ń gbà tí federal fún àwọn state governor ní every month a máa tó bí 12 billion naira. Also, if it is no more than that, 12 billion naira láti federal àkáǹtì federal sọ sí àkáǹtì state 12 billion naira every month fún kíni fún security tó maximum security ètò ààbò tó péye fún ìwọ fún èmi fún dúkìá wa yet
state government ń gba security vote owó ètò ààbò fún aráàlú àti dúkìá wọn láti ọ̀dọ̀ federal. Ibo ni owó yẹn wà? Torí gbogbo nǹkan tó yẹ kí wọ́n fi àwọn machineries tó yẹ kí wọ́n fi owó security vote rà bí àwọn drone ìgbàlódé tó fi máa monitor àwọn pípì tó fi máa mọ ibi tó wà, because on a good day tó bá jẹ́ wípé wọ́n lo drone ni wọ́n locate ibi táwọn pípì yìí wà, there is a way to go about it. Nǹkan tó bá mú àwọn Amẹ́ríkánà tó kúrò l'Amẹ́ríkà tó wá rescue àwọn èèyàn wọn l'Áfíríkà tí nǹkan kò dẹ̀ ṣẹlẹ̀. Shame on Nigeria government, the giant of Africa. You have become a cockroach of Africa. Ẹ jẹ́ àgbé kọlù díẹ̀, kọlù pọ̀gàn. Ó tiẹ̀ ti wá hàngì, ó ti pọ̀pọ̀pọ̀, ó ti hàngì. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè padà. Ibo ni 12 billion monthly or more than that owó security vote tí àwọn state governor tó ń gbà lọ́wọ́ federal fún ètò ààbò tó péye fún ìwà àtẹ̀mí, ibo ni wọ́n kówó yẹn sí? Kí ni wọ́n fi ṣe àwọn nǹkan equipment fún security? Wo ni wọ́n fi owó yẹn rà tí wọ́n gbé afẹ́rí kan gbé jáde? Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sir. Ma kálẹ́ ma. Yes sir. Akéde àgbáyé of Yorùbá land. Ẹ ṣeun sir. Ọmọjọmọ lọ ọkọ̀ Oòduà. Ẹ ṣe study. Wẹ́ ẹ kú iṣẹ́. Yes sir. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ kú ijọ́ mẹ́ta àtẹ̀kù àṣekù gbọ́dọ̀. Yes sir. Aṣọ ọ̀pẹ. Àmín sir. Lẹ́rí mo ti ní kò sí máìlì mi fún kinní kan. Lẹ́rí gbogbo ariwo tẹ̀ ń pa látọjọ́ rẹ̀. Kókó ṣe pé wọn kì í gbọ́. Èdè Fúlàní ló sì ń di gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Torí àwọn Fúlàní náà máa sọ pé wọn ò ní rójú ráyè sí táwọn máa fẹ́ pa wá tán. Àìrójú àìráyè náà dẹ̀ ti ń bá gbogbo àwọn ọba wa báyìí. Tọ́lọ́ fi tì wọ́n palẹ̀ mi àti aṣọ. Ṣé rí jíjáde tá a bá dẹ̀ ń jáde nísìn lẹ́yìn tí ilẹ̀ Yorùbá àgbà báyìí fi sọ wọn ìlú tó kù tẹ́ bá ti jáde ẹ ṣáà fi ẹ̀mí yín lọ́lọ́run lọ́wọ́ pé tó bá rí bákan náà kó ṣọ́ wa padà sílé nílẹ̀ o. Tó bá rí bákan náà o. Tó bá dẹ̀ rí bákan náà tó bá rí ó dọ̀run nìyẹn o, a máa pàdé. Ṣé rí níbi tá a dé nísìn ó bá ń tà sọ̀rọ̀. Ṣé rí fàájì tá a láìkì yẹn fàájì yẹn náà máa fi pa gbogbo wa dànù. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé rí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún òbí tí kọ́rí kan jọ yẹn ó ní ọ̀tẹ̀ àtọ́lọ́tẹ̀ mọ́lẹ̀ rere ló pé o ọ̀tẹ̀ àtọ́lọ́tẹ̀ mọ́lẹ̀ àbí inú ẹni tẹ́rí ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rí mi. Ṣé nígbà tí ìṣẹ̀lẹ̀ tí olóyè Sunday Igboho ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé bàbá yẹn bá ibẹ̀ lọ ipò wo ni Yorùbá fẹ́ wà lé? Kí ni wọ́n kàn dé máa rántí sí ni pé Ìgbòho ọ̀tá Ìgbòho dé sọ o wọn gbọ́ ni o. Nǹkan tó gùdù fún nìyẹn. Ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ mi ò yé yín kì í ṣe pé nírántí ni mátà wàá fi run wá tán. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín nírántí kọ́ ló mátà lórí gbogbo àwọn tó ń jáde àwọn jáde ń sìn àwọn ní kinní kan àwọn ní kinní kan àwọn ṣe gbá àwọn ṣáà ní rẹ́ẹ̀dì bọ́jì. Ọlọ́run kó bàbá yẹn yọ ó gbàtú sílẹ̀ ó gbà freedom wọ́n dá gbogbo kíní ẹ̀ padà fún wọ́n tún wá fún ní security contract. Ó ṣọ́ọ̀kì wọn bákan wọ́n fẹ́ kú. So kíní yẹn ó sòyà wọ́n lẹ́nu pé. Ó ṣọ́ọ̀kì wọn. So èyí tó wà lára àwọn ọmọ Yorùbá ní pé wọ́n ní bí kókú lóhun bí kẹ́ran kú lóhun alápatà bí kókú ewúrẹ́ lóhun oníkinní kan so bí kí Sunday Igboho kú lórí lójú wọn ikú òdẹ kí n pẹta lójú wọn ikú tó bá máa pa Sunday Igboho tó bá dọ̀là kọlà tó bá tún kọlà àmín ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pè kú ọjọ́ ẹni bá ní kí Igboho kú àkọ́bí ọmọ ẹ̀ á kú
ẹ jọ̀ọ́ dádì ẹ bá mi bá wọn sọ̀rọ̀, ẹ bá mi àdírẹ́sì àwọn brothers wa tí wọ́n ya wèrè sí ìgboro tí wọ́n wá ń pariwo online wípé àwọn lágbára jù Ìgbòho lọ. Ẹ sọ fún wọn wípé agbára tó ní kálukú bá ní kí wọ́n kó papọ̀ kán wá fi dáàbò bo ilẹ̀ Yorùbá. This is what we are waiting for. ṣẹ́rí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Mákindé kò lè fi gbogbo ẹnu sọ ìpele gbogbo ara sọ̀yà wípé gbogbo wọn sọ̀yà wípé wọn mọ̀ ń pa ẹ̀. Mákindé mọ̀ ń pa ẹ̀. ṣẹ́rí tí Fáyọ̀ṣe wá sọ ẹ̀ wọ́n ní olè báyìí ló máa ń mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu. Àwọn ara wọn ní nàbíà àwọn politician wọ́n mọra wọn dáadáa, wọ́n mọ nǹkan tó lè ṣe. Ṣẹ́rí gbogbo àwọn olóṣèlú yẹn wọ́n ṣe ní wọ́n jẹ́ opposition ara wọn sí, wọ́n ṣe pọ̀ o. Bẹ́ẹ̀ni. Wọ́n mọ ibi tí wọ́n ti ń pàdé o. Dádì ẹ náà mọ ibi tí wọ́n ti ń pàdé. Ṣé ẹ tí rí kọ́mọ ìkan lára wọn tó wà kì í rí bóyá ọmọ ìkan nínú APC àbí PDP àbí Labour Party which any political party tó bá fẹ́ ṣe wedding àbí anything. Ṣé ẹ kì í rí gbogbo àwọn politician nínú Nàìjíríà even the northern part gbogbo wọn náà máa kún bẹ́ẹ̀ tó dẹ̀ máa jókòó tira wọn tó máa bọ́ra wọn lọ́wọ́. Òun náà ni mo ń sọ. Èmi náà fi support yín ni sà, mo fi support yín ni sà. Gbogbo wọn ló ń ṣe pọ̀. Abíọ́lá Akínyẹmí, thank you. Tí ókè ń sìn ẹ máa wòran sìn àbúrò Adélabú tó jí yẹn sìn ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ láàárín. How are you sure gbogbo aráàlú how are we sure wípé lóòótọ́ ni wọ́n jí gbé àbí wọ́n kàn mọ́mọ́ lọ orchestrated kíní ẹ̀ láti fi divert wa kúrò lórí situation tó wà nílẹ̀. Don't believe politicians. Wọ́n yà wèrè. Kò lè divert. Ṣẹ́ni tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n jí gbé wà láì inú mi máa dùn sí. Èmi rí ní rí pé fẹ́ fi divert wa ni. Tó bá jẹ́ plan work ni pé kí wọ́n fi divert wọ́n sì máa padà bọ̀ wá jí gbé. Torí nǹkan tó ń fi tàn wá yẹn wọ́n máa padà bọ̀ wá ṣe nǹkan yẹn wọ́n ní ẹni tó torí ẹ̀ nà mí ni ó padà fẹ́ òun lọ́rọ̀ yẹn máa padà ṣẹlẹ̀ sí i ló máa padà já sí. Ẹ ṣé gan ni dáàdi, God bless you sir. Jẹ́rí Ọlọ́run tó kún ṣàánú wa ẹ jẹ́ kí n fẹ́ lómi láàyè lómi lè pè wọlé. Ẹ ṣé sir. Now bí mo yẹn ń ṣe àlàyé lọ ẹ̀yin èèyàn mi ní ìgbà tí gọ́vnà Mákindé láwọn ò ní agbára ní agbára láti protect aráàlú, agbára federal nìkan ló lè protect aráàlú. Kí ló dé tá ẹ ṣe sòótọ́ fáwọn aráàlú? Ṣé ọ̀dọ̀ yín nìkan ni àbí ó apply sí gbogbo gọ́vnà the whole of Nigeria? Ṣé ti wá rí wípé inú òkùnkùn ní gbogbo wa wà? Inú òkùnkùn bírímù la wà. Mo sọ fún yín mo ní tó bá ní àṣírí Nàìjíríà náà pè bẹ́ẹ̀. Ìsọ̀rí mélòó gan ló ń control Nàìjíríà nínú Áfíríkà? Country mélòó ní Western world ló ń control Nàìjíríà? Àmọ́ ṣé wọ́n ti ta Nàìjíríà partially ni? Àwọn wo gan ni Nàìjíríà as a country belong sí? Gbogbo àwọn kinní ni àwọn politicians mọ̀ but they kept quiet. Wọ́n jẹ́ kí ìwà àtẹ̀mí mọ̀ torí wọ́n mọ̀ òtítọ́. Tán bá ọmọ ìpè táràlú bá mọ̀ òtítọ́ àti jẹ àti mú wọn làwọn bá lọ bẹ̀ kò kàn wọ́n. Irú ìyà tí ìbáwọn kò jẹ àwọn aráàlú wọn ò ríro. Okay, lẹ́yìn security vote tí wọ́n gbà, ìgbà tí federal fún wọn ní owó billions of naira kí wọ́n fi dáàbò bo aráàlú, ẹ̀mí aráàlú àti property. Kí ló dé tí state ò sọ fún wọn wípé kí ló dé tẹ́ ń fún wa lówó? Tẹ́ ní ká protect aráàlú tẹ́ ẹ̀ fún wa lágbára tí. Owó nìkan ò lè protect wọn, ẹ fún wa ní gbogbo àṣẹ. Ẹ kalẹ́ mà. Mami, thank you ma, mo ti ń jẹ fúrúùtù mà. God bless you. Ẹ wò ṣe ni ara mi ń gbóná mọ́ ẹ pé kọ́mọ ètò ẹ̀ mú mi kó tiẹ̀ ṣe nǹkan. Ọ̀rọ̀ Nàìjíríà yìí kalẹ̀ ìyá mi. Ẹ kalẹ́ máa ṣe dáadáa lẹ́wọ̀ ma. Kú iṣẹ́ wà á kúkú jèrè. Kò ní bá lọ. Gbogbo alámọ kéré ibẹ̀ láṣẹ Elédùmarè. Ṣé ni ló ti ń sọ̀rọ̀ ni? Ṣé o gbàgbé nǹkan tí mi fẹ́ là mọ́lẹ̀ o? Ṣé o ti rántí? Ṣé o rántí?
tó rántí kinní mi tí mo fi ránṣẹ́ mi ìfẹ́ bẹ́ẹ̀ ni mo ń dúró mi tí. má jẹ́ kí n la. Ó ti yé mi ó ti yé mi. jọ mo ti kó gbogbo ẹ̀ sórí kinní. ok ẹ ti send ẹ síbẹ̀ máa ṣiṣẹ́ lé lórí. ó ti wà ń bẹ̀. jọ so lọ́rọ̀ tó ń sọ kí n dá sí. yes ma. so iṣẹ́ mi ni ẹ̀ ń bá sọ̀rọ̀ àbí ẹlòmíín sí. ẹ̀yin náà ni. ṣé ẹ rí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ó ti sọ̀rọ̀ òkàn ní sọ̀rọ̀ tán ni láṣẹ Elédùmarè ìjọ òmọdún tó ti ń pariwo gbogbo nǹkan tó ń sọ yìí tẹ̀tí wọn kàn rẹ́dì láti gbọ́ ni wọn rẹ́dì ni ṣé o mọ̀ pé Nàìjíríà gan báyìí wọ́n sọ fún wa pé àwa ti bí a ti gbé sọ́kàn jù pé kò le tó báwa ṣe ń gbé wọ̀nyẹn ìròyìn ẹlẹ́jẹ̀ la máa ń rí sórí ó wá jẹ́ kí ọkàn mi kó pòrúurú nígbà tí mo gbọ́rú láńgbèjì yẹn lẹ́nu wọn bíkọ́ ogun tó dẹ̀ ń jà wọ́n ni pé kò sí dátà láti fi wo nǹkan kan wọn ní dátà wọn lè rí nǹkan ogun ti jà wọ́n. Màámi ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní dátà ohun tó fẹ́ gbọ́ náà fẹ́ gbọ́. like you said earlier ọyàn àyà Yorùbá lóbìnrin ó ti gbẹ o kò sómi mọ́ ń bẹ̀ ìṣẹ́ ti jẹ́ kó ọmọ àyà wọn gbẹ ni wọ́n ṣe lè pariwo. gbọ́ oṣù mi ń gbà yẹn o oṣù mi ṣé àwa diaspora ká má para wa sí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ mọ́ èyí ìwọ̀nba tó bá ti lè ké gbàjarè. bẹ́ẹ̀ ni màámi òun ló ṣe di pé gbogbo wàhálà tí mo ti ṣe sẹ́yìn níbi tá a bá dé yìí ẹ̀ẹ̀kọ̀kan tá a bá ráyè láti wá stream live tá a ráyè pariwo màá ṣe é kò jù bẹ́ẹ̀ lọ. Look at what is going on now. In fact, I'm tired. Also everybody now. I am tired. Ẹ wo Olúwa wà pẹ̀lú wa á máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa. Àní ṣàṣetì o. Torí ogun ti délẹ̀ Yorùbá, ogun ti délẹ̀ kóòtù òjíire. Kò sí nǹkan kan tá a mọ̀ tá a tún lè ṣe mọ́ ju pé ká ṣáà máa bẹ Ẹlẹ́dàá nítorí àdúrà ò rán mọ́ àwọn tó dẹ̀ wá ń bẹ̀ wọ́n kàn fi wá fún kòkò jẹ iṣẹ́ rírú ẹ̀rí kan mú ọmọ Ádámọ̀ kan dẹ̀ bẹ́ ọrùn ẹ̀ ni. àròkò burúkú Yorùbá dé dákẹ́ wọ́n dé ṣe bẹ́ẹ̀ ni wípé ó nọ́mà kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ ti fèlè ara yẹn fèlè wa. mi ilé wa kú wọ́n ní kí n joyè ilé bàbá ẹ̀bẹ̀ tí kì í ṣe bí Yorùbá mọ́. èmi ò lè wò ó àwọn tó wò ló ń wò ó mi lè wò ó. Ọlọ́run mo wò látọjọ́ yẹn bí mo ìṣe wà mí lè jẹran. Ọlọ́run ò ní jẹ́ wo wo kú o. mi lè jẹran. á dáa fún ẹ o wá ṣe débi èrè wá. ẹ ṣé màámi ẹ pẹ́ fún wa mà. àmì mà ẹ ṣe ń gan ni mà. má gbàgbé mi o. mi ìgbàgbé màá go treat. lẹ́yìn ìgbà tí wọ́n ti fún wọn ní security vote. mo rò pé yàn sọ̀rọ̀. so now Governor Ayọ̀ Fáyọ̀ṣe bọ́ síta ó ní situation tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ó ní Governor Ṣèyí Mákindé partially mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ sọ pé irọ́ mo ní ẹ má jẹ́ kí gbogbo wa sọ pé irọ́ alẹ́ oyè ní bílíà alẹ́ oyè ní bílíà ṣé dáadáa lẹ́wà mà ẹ ṣe. now nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ of recent yìí tí ò tí ì ṣe nǹkan tó yẹ ìwà àtẹ̀mí àti sáré gbàgbé òun ló ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí ex-governor Ayọ̀ Fáyọ̀ṣe ṣe mọ̀ pé Ìbàdàn base ni gbogbo wọn dẹ̀jọ wà nù politics ni wọ́n jọ mọ́ra wọn dáadáa oríṣi ìṣẹ̀lẹ̀ méjì ló ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state tí ex-governor Ayọ̀ Fáyọ̀ṣe ti bọ́ síta tó ti wá sọ tá a dẹ̀ bá bẹ́ẹ̀ ṣé mo parọ́ mi ò parọ́ o nǹkan méjì ní Fáyọ̀ṣe ti bọ́ síta tó ti wá sọ nípa Mákindé ní Ọ̀yọ́ state pé ó fẹ́ ṣe tó ṣẹlẹ̀ tá a dẹ̀ bá bẹ́ẹ̀ tí the same person Fáyọ̀ṣe bá tún wá bọ́ síta the third time tó wá ń sọ nǹkan tó ń sọ yìí ẹ jẹ́ ká gbé yẹ̀wò ẹ jẹ́ afúnra Yorùbá ẹ yé ṣe bí so ń bí ọ̀tẹ̀ tí bá ti yín jẹ́ gbogbo nǹkan lẹ máa fàbò sí kún ẹ call a spade and that
come the consequence. Èmi ò ráyè ká máa fi kíní kan rún mú pé waste time Ọlọ́run bá ń gbọ́ nítorí èlé ṣe máa sọ wípé ó ti burú jù ó ti ṣe kíní kan jù tó bá lọ ṣe èrè mi dá sọ fún pé mi ìwà okay tó bá lọ nice wàláì mo double nice ìbàjẹ́ tó bá wá lọ wà friendly wàláì á sú ẹni o ọwọ́ tó bá gbé wálé mi náà máa gbé pàdé ẹ̀ mi lè má gbé bí bag of rice kó má gbé mi bí pinch of salt kó wá máa expect mo lè faradà débì kan ìjọ tó bá ti sú mi tó bá jẹ́ ìwọ ló ń pass through ẹ̀jẹ̀ lára mi jọ̀ọ́ bá mi stop ẹ̀jẹ̀kẹ́jẹ̀ yẹn jẹ́ kí kọ́tà mi kú ipò ọmọ wa sọ̀rọ̀ ènìyàn sọ̀rọ̀ ẹ̀dí Ọlọ́run sínú ayé mi láyé mi ò fàyè gbà mi ìfẹ́ mọ bó ṣe jẹ́ ẹ jẹ́ a máa fèsì òtítọ́ ẹ má máa jẹ́ ká máa ṣe nǹkan tó máa sọ ọ̀ràn tá sọwọ́ di ọ̀ràn sí wa lọ́rùn bó bá bá mi ṣe máa pọ́n ilé máa máa gbé ẹgẹgẹ nǹkan tó jẹ́ máa ló jẹ máa máa kẹ́ ẹ lójú kẹ́ ẹ nímú máa dìdìrín fún ẹ ìfẹ́ tí mo ní ṣe òní jẹ́ ń lè wojú ẹ gbogbo nǹkan tó ń ṣe tí ò bá mi lára mu máa máa faradà mi ní complain gan ṣùgbọ́n tó o bá tí mo expect pé ó yẹ kó o mọ̀ wípé kíní tó ń ṣe yìí ó ń hurt mi fúnra lára ẹ ó mọ̀ ṣé ó ń hurt mi you know mi dẹ̀ complain tí orí tiẹ̀ bá pé ó yẹ kó mọ̀ wípé ènìyàn ẹlẹ́ran ara ni mí kí ìwọ náà kó adjust ṣùgbọ́n ìgbà yẹn lẹ máa rí ọmọ kóòtù ọmọ Yorùbá wọ́n á wá tẹ̀sán mọ́ kíní yẹn bó ṣe ń dùn ẹ́ yẹn wọ́n á wá yí pé kó kúkú dùn ẹ́ pa because they want you to talk iye ọdún tó ti ń sọ̀rọ̀ tó ti ń tẹ̀ mọ́lẹ̀ tó sọ̀rọ̀ yẹn tó o bá wá dìde bí yá for so many years tó ti ń dùn ẹ́ tó mú mọ́ra ó bá wá sọ wípé okay ẹ ready àti stop láti má tẹ̀ mí mọ́ ó tó gẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ má tẹ̀ mí mọ́ mi ìfàyè ibi tẹ́ ti má tẹ̀ mí mọ́ mi ní fi sílẹ̀ mo block ibẹ̀ yẹn ọkọ̀ block ni o stop kọ́ má tẹ̀ mọ́lẹ̀ mọ́ ni kì í ṣe wípé o tí ì retaliate pẹ̀lú wọn o gbogbo èèyàn tó mọ̀ mọ́ ẹ láyé òun ni wọ́n máa rojọ́ ẹ̀ fún tábà tiẹ̀ jẹ́ débẹ̀ wọ́n á wá máa lọ káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní recruit ara wọn àwọn ìwà ọ̀tẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá irú ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ ò dẹ̀ rò pé fẹ́ ṣe rere láyé ó lè ríre ṣe bó bá kù díẹ̀ kó ṣe á máa bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ ni. wọ́n wá máa wò pé kí ni o kí ló gbé dání kí ni nǹkan tó wà ní sàkání ẹ̀ tá lè bàjẹ́ fún ná tá lè bá tiẹ̀ jẹ́ tógun wọ́n wá máa gbógun lẹ́yìn spiritually wọ́n á máa gángọ̀ wọ́n á máa ṣe oríṣiríṣi ìyẹn èèyàn tí ò bá lọ́lọ́run tí mo bá pè ẹ́ lénìyàn tó bá lẹ́ranko ni I will treat you like an ẹranko and you will never like me you will curse the day you met me. Yorùbá wake up ẹ kúrò nídìí àbòsí àtọ̀tẹ̀. Ìkíní Mákindé Ayọ̀fá yóò ṣe bọ́ síta. Wọ́n ní àdó olóró tó ṣẹlẹ̀ gbàm some years back ní Ìbàdàn ní Ọ̀yọ́ state. Ìjẹ́ mo yẹ ẹ̀mí tó lọ sí. Ǹjẹ́ mo yú dúkìá àwọn aráàlú tó lọ sí àwọn míì tí ò kú ó sọ èyí tápá ẹ lọ sí èyí tẹ́sẹ̀ ẹ lọ sí èyí tójú lọ sí èyí tẹ́yà tí ìfun ẹ lọ sí gbogbo wọn la rí lọ́spítù. Ǹjẹ́ Mákindé ever bọ́ síta ní gbẹ̀yìngbẹ̀yìn ṣé Mákindé ò ṣe press release fún yín lọ́yọ́ state gbogbo ọmọ Yorùbá ṣé Mákindé ò ṣe press release wípé òun promise gbogbo ọmọ ilẹ̀ Yorùbá both home and abroad wípé àwọn tó ṣiṣẹ́ yìí àwọn máa bring wọn to book láti ọdún náà di èní eléni ṣé ẹ gbọ́ anything nípa kéèsì yẹn mọ́ bóyá wọlé bí àrá nìyẹn bọ̀ ṣé kò yà yín lẹ́nu nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn politician tí Ayọ̀fá yóò ṣe fún fẹ̀rẹ̀ bọ́ síta tó ní àdó olóró tó dúgbọ̀n ní Ìbàdàn lọ́jọ́ sí ṣebí 50 billion ní ìwà Ṣèyí Mákindé òun ló fi gbà lọ́dọ̀ federal ṣé federal ò fún ẹ lówó Ṣèyí Mákindé bọ́ síta ó lo gbáǹkó ká ẹ lè máa mọ orí ìṣẹ̀dá àwọn èèyàn táwọn pípù yìí jẹ́ tó o bá ìwà ń bẹ̀ tó ń support wọn tó ń protect wọn mo fẹ́ kó mọ̀ pé ẹ̀mí ẹ̀ lò fi ń tàfàlà ikú ti pa ẹ́ tán because àtijọ́ tó ti jí àwọn èèyàn gbé jọ́wọ́ ló gbọ́ tó jí governor senator minister ìjọ́wọ́ ló gbọ́ pọ́ gbé wọn wọ́n gbọ́ ọmọ wọn wọ́n gbéyàwó wọn ti yín ti bá yín aráàlú ẹ̀yin lẹ wáyé òfò ó ti wá hàn gbangba wípé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ kàn wálé ayé majority yẹn kàn wálé ayé asán ni ẹ̀ wálé ayé wá ṣe kankan torí mo rò wípé báyìí stage ibi tàdé ó yẹ kí ẹ̀mí wa ló yẹ ká máa dù ṣé ó yẹ ká tún rí anybody tó máa sọ wípé no governor kò lè ṣe kankan. Mákindé bọ́ síta ó lo gbáǹkó irọ́ ló pa Mákindé ń jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Yorùbá bó tó mọ̀nà búrọ̀dí pé ká má dáhùn o ó ní ká má bìlí Fáyọ̀ṣe ó ní irọ́ ló ń pa ṣé mo parọ́ ìgbà tó fà ìyẹn ló provoke Ayọ̀ Fáyọ̀ṣe bẹ́ẹ̀ ó ránṣẹ́ sí àwọn bọ́ìsì bàbá Tinubu ni o
bóyá ó ti wà lẹ̀ tẹ́lẹ̀ àmì tó jẹ́ ṣàdédé ni inú burúkú bí Ayọ̀ Fáyọ̀ṣe torí Ṣèyí Mákindé provoke ẹ̀ wípé tó o bá tó ìwọ tó o bá jẹ́ ògidì ọmọ Yorùbá ọmọ kóòtù kò mí pé torí òun jẹ èdè Yorùbá lẹ́nu kò mí pé torí òun jorúkọ Yorùbá. There are so many things tó ti ṣẹlẹ̀ ní sí tí ọmọ Yorùbá original ta ní láti dìde. Mo ń pariwo pé àwọn original ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá pé ní ṣe báyìí percentage wa ò pọ̀ mọ́. Àwọn àdàmọ̀dì ló pọ̀ jù. Àdàmọ̀dì ti kó original ọmọ láyà jẹ. Àwọn àdàmọ̀dì ló wá speak. Àwọn náà lọ sí gbogbo àwọn top post gbogbo à ń jọba à ń ṣe oríṣiríṣi àwọn ni wọ́n occupy everything else torí ilẹ̀ Yorùbá tó ń lọ lódìlódì torí kò sí original ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kankan tó máa rí tí tó bá máa sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá wàá rí nínú ìwà nínú ìṣe ẹ̀ wàá rí kò ní yí pé kò ní bojú gẹ́ kò ní wàá ṣàrí traces yẹn lára ẹ̀ pèsè ẹ̀jẹ̀ ọmọ Yorùbá wà lára ẹ̀. Ìgbà tí Fáyọ̀ṣe tí Ṣèyí Mákindé tó sọ fún Fáyọ̀ṣe ó ní òótọ́ tó o bá tó torí Fáyọ̀ṣe ní tó bá nírọ́ lòun pa òun máa mú proof jáde. Ṣèyí Mákindé ní Fáyọ̀ṣe bá tó òun ṣàlẹ́jẹ̀ tó bá tó kó bọ́ síta kó mú proof jáde. Bóyá ọ̀pọ̀lọpọ̀ yín lè máa mọ̀ torí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ Yorùbá ẹ̀ mọ̀ ìtumọ̀ mọ́. Anyway ibikíbi anybody tó bá wùn ẹ́ kó máa bá ní problem tó bá sọ fún ẹ gẹ́gẹ́ bí ọmọ kóòtù ajíire ìran Yorùbá tó bá sọ fún ẹ pé tó o bá tó wọ́n sọ fún ẹ pé kinní yẹn tó o bá tó o bá ṣe kinní yẹn ọmọ àlè ló jẹ́ nìyẹn o wọ́n ti pè é lọ́mọ àlè ó ti proof pé original confam ọmọ àlè nìyẹn my dear anything tó bá ti pè é ní tó bá tó proof ọmọ ọkọ o ṣùgbọ́n tó bá jẹ́ ká gé orí èèyàn don't do that o don't go and kill. Tó o bá tó sọ fún Ayọ̀ Fáyọ̀ṣe ló provoke bàbá Fáyọ̀ṣe gbogbo wa tó bá lọ sórí Google sí tó type ẹ wípé receipt tí Ayọ̀ Fáyọ̀ṣe gbé jáde wípé Mákindé fi gbowó ní federal á gbé jáde gàdàgbà fún ẹ lọ sórí Google kó prove me wrong bóyá mo parọ́. Èyí ló mú Fáyọ̀ṣe ló bá gbé receipt jáde ìgbà tó máa gbé receipt jáde èló la bá ń bẹ̀ bóyá mo sì rántí bóyá sì ráwọn ẹyọkan àbí méjì tán mọ̀ ẹjọ́ èló náà kọ sí inú receipt ẹ̀yin tẹ́ ń wò mí kí lè mọ̀ wípé ọ̀rọ̀ mi yé yín àjọ wà. Èló ni ó wà nínú receipt tí Fáyọ̀ṣe gbé jáde ẹjọ́ ẹ bá mi kọ ṣápálì yálà lórí Facebook àbí lórí YouTube àbí lórí TikTok èló ni wọ́n kọ sí inú receipt 50 billion ni Fáyọ̀ṣe sọ ṣùgbọ́n ìgbà tó mú receipt jáde èló ló jáde nínú receipt. Ṣí Fatọ́ba tẹ́lẹ̀ God bless you 50 billion ni wọ́n sọ bọ̀ 50 billion kan ló jáde nínú receipt ajẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kì í farabalẹ̀ kẹ́ máa gbọ́ gbogbo news dáadáa 50 billion ni Ṣèyí Mákindé demand from the federal fún nǹkan tó ìṣẹ̀lẹ̀ yẹn. God bless you. Oyèlékè Olúbọ̀dé láti orí TikTok. God bless you. 30 billion. Báṣọ̀run Olúyọ̀lé ò bá mi àgbà oyè. Lolúyọ̀lé wọ́n ṣe káàdìbà kékeré. Bàbá àwọn ọmọ Ìbàdàn jòrò sùn. Òkè Ìbàdàn láwọn òru láti bá mi gbáyì. 30 billion. Fọláṣadé Adéṣọ̀nà Ìkẹ́. Ẹ ṣé gbogbo ẹ̀yin tèmi lórí Facebook àtòrí YouTube. Fatima, God bless you. Fọláṣadé, God bless you. Kúnlé Sùlámà, àtọ̀dájọ́ láyé bí bàbá o. Ṣé wà pa 30 billion. 30 billion. Òun ni federal fún Ṣèyí Mákindé. Ó demand fún 50. Wọ́n fún ní 30. Àti 50 àti 30. Ìjẹ́ ńgbà tí Ṣèyí Mákindé gba 30 billion ṣó padà bọ́ síta wá sọ fún ẹ̀yin Ọ̀yọ́ state wípé òun demand òun fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o òun fi demand owó ní federal o 50 billion ló demand o 30 ni wọ́n gbé fóun o ìjẹ́ Ṣèyí Mákindé bọ́ síta wá sọ́rí no until ìgbà tí ìjà ṣẹlẹ̀ tí Fáyọ̀ṣe gbé jáde Ṣèyí Mákindé believe pé Fáyọ̀ṣe ò ní lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kò mọ̀ wípé Èkìtì ni ó ní dangbana lórí Fáyọ̀ṣe ní dangbana àwa òkè Èkìtì ni wá ó wọnú ilé lọ ó kí rìsíìtì mọ́lẹ̀ àfi gbùà lórí social media ló bá jù sórí igbá ló bá di yẹ everywhere bá fọ́ká 30 billion naira 30 1 2 3 4 5 6 7 8 9 10 30 billion not million ṣọmọye million tó wà nù billion 30 billion naira òun ni bàbá Tinubu ni wọ́n gbé fún Ṣèyí Mákindé no kò ń ṣe bàbá Tinubu ìjọba Buhari kọ́ nìyẹn ni àbí ìgbà ìjọba Buhari kọ́ nìyẹn òṣà ní federal gbé fún Mákindé gba 30 billion ó yà ṣẹnu fúró ìgbà tán fún ní fúnkúfún tí Fáyọ̀ṣe fún fúnkúfún
ṣé Mákindé ò bọ́ síta èló ló lóun ná nínú owó yẹn nínú 30 billion èló ló lóun ná owó tó ná kò wọ 10 million naira ó ní eléyìí tó kù òun lọ bá yín Tinubu ní okay ó ní eléyìí tó kù òun lọ bá yín kó sínú fix òun lọ bá yín fix ẹ ó lọ fi ṣe bísínẹ́sì a máa gbowó lé lórí fixed deposit account ó lọ bẹ́ẹ̀ yan Ọ̀yọ́ state tí property yín bàjẹ́ tẹ́mi ẹ̀ sọnù tí ẹ̀yà rẹ̀ ti gé dànù tó di mèkútúrú mẹ́ṣàṣà kò kó owó tó yẹ kókó fún yín kó pín fún yín ó lóun lọ bá yín fi sínú fixed deposit ṣé kò yẹ kẹ́ ti yá jẹ ìyẹn àkọ́kọ́ of recent ni mò ń sọ ọ́ tí Ṣèyí tí Fáyọ̀ṣe bá tún bọ́ síta wípé Mákindé mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ká ẹ má jẹ́ ká sọ wípé irọ́ ni 100% kò rí bẹ́ẹ̀ ó ní mo ṣe ń ṣe àlàyé fún yín ṣé Fáyọ̀ṣe ò clear ibẹ̀ yẹn ṣé kò clear ìgbà tí wọ́n mú rìsíìtì jáde ṣé ẹnu Ṣèyí Mákindé ò wọ̀wọ̀ ṣé bí Ṣèyí Mákindé padà rírọ́ pa ṣé kò ń ṣòótọ́ ṣé gbogbo wa ò padà róòtọ́ gbàm. ẹ ṣe ń dé ìkejì of recent yìí náà ni ẹ má ti tètè gbàgbé ẹ má tètè gbàgbé nǹkan ẹ̀yìn ìran mi wọ́n ní wọ́n fẹ́ yọ Olúbàdàn ṣé ti gbàgbé nǹkan tá yìí sọ ìkò tí ìwọ ṣé ó ti pé 2 months ni ọ̀rọ̀ wọ́n fẹ́ yọ Olúbàdàn mi ìrò kó ti pé 2 months tó bá jẹ́ 2 months kò tí ì lè kọjá 2 months tó ṣẹlẹ̀ ìgbà tí kinní yẹn jáde online èmi as a speaker and a blogger mo rí ọ̀pọ̀lọpọ̀ mídíà tó gbé mo ní mo wá jókòó pé Mákindé fẹ́ yọ bàbá Olúbàdàn bọ́ ṣebí according to àwọn information tí mo gather tí mo mọ̀ àti jẹ gọ́fúnà Mákindé kò ṣẹ̀yìn bàbá Ládọjà lọ́dún náà lọ́hùn àti wípé ṣàní tán bá ní wọ́n jọba ní gbogbo kóòtù àjíire ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń jọba Ọ̀yọ́ ọba Ìbàdàn kò rújú o kò sí ọ̀tá àti àbòsí ń bẹ̀ mo dẹ̀ gbà fún wọn kùndùsí wọn ọkàn jẹ́ wípé time tó máa kan Olúbàdàn yẹn wọ́n ti ń bọ́ sí arúgbó ọwọ́ arúgbó agbára ò lè ṣánṣán lọ títí kò sí ọ̀dọ́mọdé tó máa fi ọ̀dọ́ jọba ní Ìbàdàn nìkan ìyẹn nìkan tó wà ń bẹ̀ bọ̀ wípé ó rújú mo like bó ṣe tó kinní yẹn torí oníkálukú wọn láti inú family house ilẹ̀ ti máa bẹ̀rẹ̀ sí ní jẹ mágàjí tí tẹ máa lọ pósì yẹn bí ìgbà tẹ́ ẹ lọ from kindergarten to kinní kan from creches to this to that títí tẹ fi dá ilé institution mi. mo wá wò pé kí ni Olúbàdàn wá lè ṣe tí Mákindé lòun fẹ́ yọ tàbá wò lọ wò bọ̀ bàbá ló tọ́ sí bàbá ló kàn kò rújú àti ìgbà tí bàbá Ládọjà dẹ̀ ti débẹ̀ Olúbàdàn fàwàtà kábíyèsí bàbá àjẹgbọ́ àjẹtọ́ yín sà èmi ò tí ì gbọ́ nǹkan kan pé bóyá bàbá Olúbàdàn ṣe ìwà ìbàjẹ́ kan àbí nǹkan kan lóòótọ́ la rí àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá Aláàfin bọ̀ àwọn nǹkan tó yìí ń ṣẹlẹ̀ yẹn èmi mọ̀ pé ọ̀run àgbàkóso kò tí ì tó nǹkan tí wọ́n ń yọ èèyàn àfìgbà tí Fáyọ̀ṣe ó di gbìrì ó di ọ̀dọ̀ Aláàfin ó di ọ̀dọ̀ bàbá Ládọjà Olúbàdàn nínú pálásì Olúbàdàn ni àwọn press not interview Fáyọ̀ṣe tí Fáyọ̀ṣe ó ń sọ gbangba kò fi bò kó sọ̀rọ̀ ọbàjá gbọ́ mi ò sọ bẹ́ẹ̀ kì í ṣe bí mo ṣe sọ nìyẹn ó ń sọ òhà Èkìtì lérí yẹn òríjínà ọmọ ọkọ Èkìtì bá ṣe máa ń ṣe nìyẹn ẹni ọmọ Èkìtì tẹ́ bá rí tí ò kì í lè sọ̀rọ̀ sàn tó máa bẹ̀bẹ̀ tó máa tẹnu bọ̀lẹ̀ kiri kì í ṣara wa bóyá apá kan ẹ̀fọn apá kan òsùn àbí ó fẹ́ wa láyà àbó fẹ́ wa lọ́kọ ó wá ń jára wa ni kò jára wa á dára wa mọ̀ Fáyọ̀ṣe lanu with press release live ó ní lóòótọ́ ni ò torí ìgbà tí blogger tí gbogbo àwọn èèyàn wá gbé online Fáyọ̀ṣe mídíà Ṣèyí Mákindé bọ́ síta ó ní rúmọ̀ ni ìgbà tí Fáyọ̀ṣe grant àwọn tó grant interview àti gbogbo press release Fáyọ̀ṣe ní ká má bìlífù Ṣèyí Mákindé ó ló ń plan ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ sọ gbogbo oríṣiríṣi ó ní ìdí tó ṣe rí bẹ́ẹ̀ there is a person tọ́jọ wà nínú PDP tí bàbá Ládọjà sọ wípé ẹni yẹn kó kúrò ní PDP kó wá join APC gbogbo kinní yẹn ṣẹlẹ̀ láàrin wọn politically òun ni wọ́n fi gbága láàrin ara wọn kò dẹ̀ sí nǹkan tí politician ò lè lò láti fi báyé ara wọn jẹ́. Àpadà wá confirm wípé òtítọ́ àti lódodo ni gọ́vnà Ṣèyí Mákindé ló ń plan láti yọ bàbá Ládọjà the present Olúbàdàn.
a lot of people padà dá sí ṣebí wọ́n Baba Ládọjà grant interview náà wọ́n padà dá sáàrin yẹn gbogbo kinní yẹn lọ ṣé kò di méjì tí Fáyọ̀ṣe ti sọ síta tá a dẹ̀ ń bá bẹ́ẹ̀ tí Fáyọ̀ṣe bá tún wá bọ́ síta lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wípé wọ́n kó àwọn èèyàn lọ́lọ́yọ̀ wípé politically Fáyọ̀ṣe ó fẹ́ fi ba ìjọba federal jẹ́ ni ṣé mọ̀ wípé bàbá Tinubu àti Ṣèyí Mákindé wọn kò là rárá ṣó rántí ìgbà tí Ṣèyí Mákindé lọ bá bàbá ní Àbújá ìgbà tó máa jáde ńbẹ tí àwọn mídíà tó máa bá wọn sọ̀rọ̀ ńbẹ orí pé ṣe ni bàbá Mákindé Ṣèyí tó korò ojú kíkorò ní ojú yẹn kan àbálọ àbábọ̀ àgbọ́ story pé mítì tó ṣe pẹ̀lú bàbá Tinubu sọ fún wípé àwọn ò tọrọ kúrà àti nùnù lọ́wọ́ ẹ̀ ṣẹ́mọ̀ pé bàbá òun yé tọrọ kúrà wọn yé sọ pé àwọn ò tọrọ fúrà àwọn ò tọrọ kùnú àbẹ ti gbàgbé nígbà tí Buhari ní Ogun State ó ṣèkíní lulẹ̀ ó ṣèkejì lulẹ̀ wọn nígbà tí Buhari dẹ̀ ti débẹ̀ àwọn ò lọ béèrè àwọn ò tọrọ fúrà wọn ò tọrọ kùnú ọlọ́ṣẹ́ nínú so Ṣèyí Mákindé máa lọ sí ọ̀dọ̀ bàbá Tinubu o ọ̀rọ̀ má di gbó lè lọ yàgò náà ní bàbá sọ pé wá èmi ò ní tó bá lọ fẹ́ contest as a president go ahead why not if not the floor is open kẹ́ àwọn ò tọrọ ìbò lọ́wọ́ ẹ̀ wọn ò dẹ̀ fọ́ọ̀sì ẹ pé kó wá darapọ̀ mọ́ wọn lọ́wọ́ nínú APC go ahead and do your thing àwọn ò tọrọ fúnra ó débi tó máa tọrọ kùnú lọ́wọ́ ẹ o wọn ò tọrọ candidate wọn ò tọrọ ìbò inú ẹ rí ojú ẹ ó korò torí èmi pé àwọn lára àwọn bọ́ìsì bàbá láti gbọ́ info okay àtìgbà yẹn tó bá wá notice àtìgbà tí Ṣèyí Mákindé ti wá dé látàbújá ìgbà yẹn ló ti wá yípin fún bàbá Tinubu any little opportunity ó máa sọ̀rọ̀ gbá wọn ní anything why not if not kò sí nǹkan tó kan èmi you know why that is what they call politics is a very dirty game ó tún lè dọ̀la kó máa pọ̀ síra wọn lẹ́nu ìwọ tọ́rọ̀ bá yé ni kó mọ nǹkan tó máa ṣe èyí tó wà nílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ lèmi ń ṣe analysis lé lórí I do not hate on Ṣèyí Mákindé neither or anybody ilẹ̀ bàbá mi ni mo lóyà sí. ẹ jọ̀ọ́ tí a bá wá wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ round Ṣèyí Mákindé along the line ó ti declare intention ó ti lọ join ṣe AFP àbí kí tiẹ̀ lórúkọ political oríṣiríṣi political party lọ́kàn jáde nísìn ó ṣáà ti lọ darapọ̀ mọ́ under umbrella another political party tí òun ṣe PDP ibẹ̀ ló ti lọ declare pé òun fẹ́ ṣe president ní next year òun fẹ́ díje kí ló dé tí ò díje ọkùnrin nínú and he's a politician ó ní orí ọ̀fẹ́ náà ẹ jẹ́ kó gbìyànjú after all ó díje fún ipò gómìnà ó dẹ̀ rí pé owó ọ̀tẹ̀ ó wà bẹ́ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ tún kọ wípé òun náà máa become president why not if not àyèmí ò sí lára àwọn tá a sọ pé rọ o ṣùgbọ́n gbogbo nǹkan tí gbogbo wọn bá fẹ́ dì ǹjẹ́ ó yẹ kí wọ́n máa fi ẹ̀mí àwọn aráàlú kan máa fi tàfàlà géèmù yẹn nǹkan tó ń bí mi nínú jẹ́ sí àwọn pípù yìí nìyẹn wọ́n wá rí àwọn aráàlú gẹ́gẹ́ bíi dice ọmọ ayò wọn lérè náà fọmọ ayò ṣe wọn wá fi ẹ̀mí wa wọn fi ṣeré fún àǹfààní ara tiwọn wọn dẹ̀ ràgàbọ ọmọ tiwọn wọn ràgàbọ ìyàwó wọn immediate family wọn protect wọn èrò orin wọn àwọn aráàlú nìkan ni wọn fi ṣeré tó fọmọ ayò ṣe wọn fẹ̀mí wá ṣeré wọn pa wá lọ́mọ wọn pa wá lọ́kọ àwọn abiyamọ wá dákẹ́ mẹ́mẹ́mẹ́ síbẹ̀ wọn wá sọra wọn di wèrè lẹ́yìn àwọn politician tó ń fi ẹ̀mí ọkọ wọn tó ń pa wọn lọ́kọ tó ń pa wọn lọ́mọ wọn ríro irú ìgbésí ayé wo la wá ìjọ wo ni Yorùbá di rádaràdá tó di rédèrèdè díẹ̀ ló kù ká máa datọ́ lẹ́nu ẹ ti wá ń wò bíi ti màálù bọ̀ ẹ wá ń ṣe bíi ti màálù bọ̀ ọ̀rọ̀ òye yín mọ́ bá a sọ Yorùbá wọn á máa wò kú bá a ní kò sí nǹkan tẹ́ sọ fún wọn tó yé everybody wọn á kàn máa ṣe bẹ́ẹ̀ ni wípé ràndàn ṣe ti rí màámi tó pè wọlé lẹ́ẹ̀kan wọn ní wọn ti rí wípé ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ikú tó ń pa yín bẹ́ẹ̀ ẹ ti láìkí ẹ ti use mọ́ àwa tá a wà labroad àwa ló dàbí ẹni pé ó kan lára jù ẹ ti rí pé nǹkan tí màmá yẹn sọ wọ́n ní ká be calming down àwa tá a wà labroad káwa náà ká máa ṣe bí ẹ̀yin tẹ́ wà ń lé yes díẹ̀díẹ̀ ni láìpẹ́ láì jìnnà bóyá lẹ máa rí ẹni media tó máa sọ̀rọ̀ pé terrorist ń bọ̀ o ikú fẹ́ pa anybody kinní kan ẹ̀yin lókù tẹ́ máa ṣe àwa kan máa bá yín gbé ni hello. ló máa jẹ má jẹ kúrú wẹ́wọ̀. Bàbá ibi tọ́rọ̀ yẹn lọ nìyẹn
ẹjọ́ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ mọ kan tó ṣẹlẹ̀, kì í ṣe pé gbogbo Yorùbá ló dákẹ́. Sẹ́rí mo ṣe wà yìí gan, mo fẹ́ lè máa sunkún sára pé bá ń ronú nípa ọ̀rọ̀ Yorùbá nígbà mi. Àná báyìí mò ń wo Facebook mi, mò ń wo àwọn bandit la máa pè wọ́n ní Bausa ni wọ́n lòdù tírélà. So àwọn ìgbà tán wọlé láti Niger sí Ìlọrin, àwọn tó rí wọn wọ́n tẹ̀lé wọn dé ẹ́dì ìfisàn Ìlọrin police, so wọ́n wá stop wọn. So àwọn yẹn wá sọ pé ó yẹ kán sẹ́ẹ̀kì ní mọ́tò yẹ kán mọ ọ̀kan tán kó síbẹ̀, gbogbo wọn lòdù mẹ́sìn, wọn lòdù ara wọn, wọ́n kúnnu tírélà bámú, wọ́n dẹ̀ release wọn láì tiẹ̀ sí tọrọ sẹ́ẹ̀kì lórí wọn. Àwọn aráàlú gan pariwo pé lè tó ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ọ́ ó ìṣẹ̀lẹ̀ o, pé kò yẹ kán jẹ́ kán lọ o, pé wọ́n ti tú wọn lọ o. Àwọn aráàlú ń pariwo. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ó ń pa àwa fúnra wa lẹ́kún. Nǹkan tó dẹ̀ lágbára jù ń bẹ̀ ni pé àwọn pípù yìí ń wọlé sí wa lára. Ká bá sọ pé ogun ò sí nílẹ̀ Yorùbá, àwọn parọ́ ni. Ogun tó dẹ̀ wà nílẹ̀ Yorùbá lónìí ó ṣòro ó kojú. Tó bá ṣe pé wọ́n ń gbógun bọ̀ láti nọ́ọ̀tì, la pàdé wọn láti ojú ọ̀nà lájọ ń jagun ìbáyá. Bọ̀ wọ́n ti sọ̀ráǹdì wa, gbogbo stéètì náà ti wà. Àwọn ló sọ̀kadà, àwọn ló ń ṣiṣẹ́ ọwọ́, àwọn ló ń ṣe sálẹ̀sálẹ̀. Wọ́n ti sọ̀ráǹdì wa pátápátá. Tábàtẹ̀ náà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ogun lénìí. Ọlọ́mọ jẹ́ kó lè fún Yorùbá láti. Ṣé ẹ mọ̀ wípé statement ìtẹ̀sọ̀ yìí Bashir ìkan lára àwọn ọmọ ó dẹ̀ pé ìkan lára ọmọ El-Rufai ti sọ kinní yẹn, màá wá fídíò yẹn mi delete ẹ̀, ó kọ kinní yẹn lórí X. Ó ní gbogbo ariwo tí gbogbo wa kàn ń pa pé kinní kan a ní láti gbà fún Fúlàní ni any community tí wọ́n bá ti gbà fún Fúlàní láti dominate wọn, ó ní wọ́n ready láti parẹ́ nìyẹn, wọ́n máa parẹ́, community yẹn máa parẹ́ and it will become their own. Ṣé kò ti rí bẹ́ẹ̀ báyìí? Ẹ ti gbọ́ mo wo kan náà lórí TikTok náà, mo ti wò bóyá Fúlàní Ìlọrin ni tó ń sọ pé Ọ̀yọ́ oko Ìlọrin ni, ó ń sọ pé Ìwó oko Ìlọrin. Ó ní Ifẹ̀ gan-an. Ó ní Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́, ó ní Tàǹbẹ̀, olóyè àwọn bàbá wa, olóko Ìlọrin ni. Ẹ wàá mọ nǹkan tó kún máa ń wo ìtàn Yorùbá, ó jọ bẹ́ẹ̀ ni pé àwa ìran sorry to say this o, ó jọ pé àwọn ìran Yorùbá à ní àfojúsùn. Ìdí ni pé ó pẹ́ táwọn Fúlàní ti wà lórí ilẹ̀ yìí pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn dẹ̀ ṣiṣẹ́ lé lórí up to now. Gbogbo àwọn bàbá wa wọ́n ṣiṣẹ́ lé lórí àwọn tó jó lórí wa wọ́n ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ó bọ̀. Ìtàn tí màá yẹn pa ń sìn ṣẹ́rí wípé Nọ́dẹ́nà àti Yíbò ti ń pa ìtàn, àwọn náà wá pa ìtàn ìran ọmọ Kóòtù Àjíire Yorùbá. Ṣé bá ọmọ Yíbò bọ́ síta wọn láwọn làwọn tó náà fáǹdì àwọn náà tẹ Ilé Ifẹ̀ dó. Bàbá onídìí ẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwọn náà najé. Àwọn Haúsá Fúlàní tán bí sáàrin wa náà bọ́ síta, ó ní Ilé Ifẹ̀ oko Ìlọrin ni, Ọ̀yọ́ oko Ìlọrin ni, Ìwó oko Ìlọrin ni. Ìgbà tó jẹ́ wípé Yorùbá tó yẹ tán pera wọn ní historian tí wọ́n pa ìtàn, ìjà náà fi ìtàn bára wọn jà, ogun náà fi ìtàn tó fi ń gbé tira wọn. Ṣẹráyé yín. Nǹkan mo fẹ́ sọ fàjáde mẹ́rin ni ká ní Ìbàdàn ó pa ní pé Oníbàdàn ló pàṣẹ pé Ìwó oko Ìbàdàn ni, Ifẹ̀ oko Ìbàdàn ní, Ọ̀yọ́ orí social media á ti dàrú, Yorùbá á ti máa bára wọn jà, ọmọ ìlú á ti máa ta sára wọn. Ẹ wá wo nǹkan tí Fúlàní sọ, ẹ wo nǹkan táwọn Ìgbò ń sọ, everybody silent. Àwọn ọba tó wà lórí tí wọn gan wọn sọ̀rọ̀. Ẹjọ́ ṣé ìtẹ́tán jókòó lè yẹn náà pè ní nǹkan tán jókòó lé ní àbí. Nígbà táráàlú dákẹ́, nígbà aráàlú ló yẹ kó bọ́ síta kí wọ́n bojú ọba, bojú ìjòyè, bojú everybody jẹ́, everybody dákẹ́. Gbogbo àwọn ọba yẹn náà ń wá connection wọn, wọ́n fẹ́ bá wọn ya fọ́tò, wọ́n fẹ́ ní connection wọn. Gbogbo wa ló yẹ kó ṣẹlẹ̀ tọ́ba tìjòyè táráàlú gbogbo wa ló yẹ ká jáde ká sọ̀rọ̀. Àwọn náà máa mọ̀ pé àwọn náà máa dúró, bọ́ gbogbo wa ṣe dákẹ́ yìí mi lè tàn yín máa ogun wọlé ni o. Ṣé mo wí pé kò sí gbogbo every part of Yorùbá land tí wọ́n ti máa rí àwọn bandit nsìn? Ẹ rí àwọn tọ́kọ́ ní Ìbẹ̀jú Lẹ́kì. Wọ́n mú kan láti kankan lábí ní kíni Omisanjà náà ládùú tó di ogun kọ́ra tó. Ẹ wo Ondo state, ojoojúmọ́ ni wọ́n mú wèrè báyìí tó ń disguise wèrè, àṣé wọn kì í ṣe wèrè. Wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa, Ọlọ́run ni kó gbà wá o. Bọ́ nǹkan tí mo kàn wò ni pé táwọn politicians ṣe mọ̀ problem ta ní country ẹjọ́ sá o, problem ta ní country ni pé àwọn politicians wa jẹ́ problem wa lákọ̀ọ́kọ́ ní ilẹ̀ Yorùbá, wọ́n jẹ́ problem wa. Ìdí tán fi jẹ́ problem wa ni pé owó náà sálé àtìpó. Number one tán fi lé owó ni pé wọ́n á fẹ́ di president, wọ́n á fẹ́ di senate.
kì í ṣe politician nìkan, ìsọ̀rí mẹ́ta dádì, ìsọ̀rí mẹ́ta ni ogun tó ń jà àwọn ọmọ kóòtù àjíire. Politicians one, religious leader àwọn oníṣẹ̀ṣe, àgbà oníṣẹ̀ṣe, mùsùlùmí, àgbà mùsùlùmí, àgbà kìrìsìtẹ́nì two. The third one, àwọn ọba. Àwọn ọba láfún àwọn Fúlàní láyè láti wọ́n á fún wọn nílẹ̀, wọ́n á fún wọn lọ́nà tá a kọ́lé sí, wọ́n á tún máa bá wọn dá màálù ṣe ibi tí ṣòro wá wà nìyẹn mà kì í ṣe pé. Ṣé àwa aráàlú ti ṣe tán? Àwa aráàlú lè ní àdírẹ́sì láti yọ ọdún yìí. Aráàlú ǹjẹ́ àti rẹ́dì láti gbẹ̀mí wa sílẹ̀ lọ́wọ́ àwọn wèrè wọ̀nyí. Ẹ jẹ́ ká ṣe kinní yẹn fáwọn ìsọ̀rí mẹ́ta yìí àti fi dádì jíò ẹ lẹ̀, kí ló kọ ẹ pẹ̀lú dádì jíò ẹ. Tí gbogbo wa bá lè jáde ká fèsì wọn. Ṣé ìkì ẹ fi ilẹ̀ ó náà fi ẹ gbowó lọ́wọ́ sọ́tàn? Ṣó o ti rí oníṣẹ̀ṣe àgbáwo wèrè òsín ló pọ̀ jù lára wọn? Yes sir, à ń gbọ́ yín sir. Ó ti wá dojú ẹ báyìí. Ẹ jọ ẹ ní sùúrù, ẹ mọ̀ pé gbogbo wa ta bá sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà ní gbọ́ ra wọn. Ẹ jẹ́ kí dádì yìí sọ̀rọ̀ pé náà ti wà. Ok, dádì ṣé dádì Òkúsànyà? Dádì Wings, ok, Mr. Wings à ń gbọ́ yín. Lẹ́yìn Mr. Wings, Mr. Olúkọ̀yà. Ẹ kálẹ́ sà, ṣé dáadáa lẹ́wọ̀ ó tọ́jọ́ mẹ́ta bá mi. Ẹnìjọ́ kan pẹ̀lú ẹ ṣe kan ẹ wo ní ìfẹ́ sọ̀rọ̀ because now àti dójú àgbà àwọn Haúsá Fúlàní wọ́n ti gbogbo. Ṣé ẹ lè bá wa gbóhùn sókè díẹ̀ sí sà? Mo ní pé nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ní pé ogun ti ṣẹlẹ̀ ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Àwọn Haúsá Fúlàní wọ́n ti gbé ogun. So wíwá wa Yorùbá adẹ́tìmọ̀ yẹn. Ọkọ̀ tó kàn wá dùn mí ní pé àdúgbò lásán la kàn pa àkàn jam talk ìgbésẹ̀. Now ìgbésẹ̀ tí mi fẹ́ sọ tí mo dẹ̀ fi pé ó máa wúlò fún àwa ọmọ káàárọ̀ oòjíire ìlú Nàìjíríà. Pé àti mọ ibi tó gbòye ti wá àdẹ̀mọ àwọn tó pe ogun yìí wọlé á kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn tó pe wọlé lórí àwọn tó kọ́kọ́ pè tó invite Gumi àwọn àgbààgbà mùsùlùmí yẹn tó invite wọn wá àgbà táwọn pípẹ́ ti wá òun ni wọ́n ti raise alarm pé kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn. So náà gbogbo èmi ni àwọn ọba yẹn náà Ìwó àti olùkọ́ máa ọba ìdíọ̀sí ìjẹ́pọ̀ ìjọba. Gumi gbogbo wọn tá a mọ̀ tó ń ṣe tó ń pe pípa nílẹ̀ Yorùbá ẹ máa àtàṣì Gumi mórúkọ wọn. Náà báwa ọmọ ilẹ̀ gbogbo àwa Yorùbá pátá wọn tá a mọ̀ pé they are calling for fanatic Muslim pé wọ́n pípa tó máa lọ bá wọn nílé wọn ká máa lọ yàgò wọn wọ́n pé ká dáná sùn lé wọn ká dáná sùn ìtàbá máa lé ọmọ wọn ẹbí wọn kò nílùú ká lé wọn àwọn ọba náà tó lọ ń ta ilẹ̀ fún wọn wọ́n gba màálù ká lọ́jọ́ ààfin palace gbogbo ọkọ̀ wọgbó lọ so àwọn tó bá ti wá ní kíní ẹ ní wọ́n ti ní kíní ẹ ní ọkọ̀ pé àwọn náà fẹ́ ṣerú ẹ̀ wá step down because now ó sì ń dùn mọ́ wọn wọ́n ti fi ń ṣe business wọ́n wá ń júwe ọ̀nà fún àlejò tó jẹ́ kó máa easy fún wọn láti máa wọlé abẹ́lẹ̀ street ẹ̀wọ̀n ètò ìṣẹ̀lẹ̀ nìbàdàn very clean job gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó wà very obvious. ó ti ní ìtìjú ó lọ́wọ́ lẹ́nu. ẹ bá dẹ̀ láwọn ọ̀dà wọn sún ṣẹlẹ̀ ẹ rí pé wọn ò tí ì mọ̀nà dáadáa náà ṣe ń rí wọn mú lẹ́kọ̀ọ́ ní Ogun State ní in different parts ìní náà tún ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State so ẹ ká dìde ká fèsì wọn tó bá possible kí gbogbo ọmọ Yorùbá gbogbo ẹnìkan tó bá ti ń jẹ́ Haúsá Fúlàní ká lè gbogbo wọn dàbí kò nílẹ̀ wa ó dá o kò dá o kò nílẹ̀ wa ojú yẹn lọ ó ṣèyàn tó dá o ó ṣèyàn tó dá o gbogbo kọkùnlẹ̀ Yorùbá so ká mọ̀ pé àwa Yorùbá la wà lẹ̀ ní tí mo fẹ́ sọ ní ẹ ṣé tó dáa. ẹ ṣé sà ó dàárọ̀ sà ẹ ṣé gan ni Mr. Ṣẹ́gun à ń gbọ́ yín sà. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ohun apẹlẹrú ẹ ní ṣìṣe. àmín. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ làákàyè ni gbogbo wọn sọ. ṣé rí nǹkan tí nǹkan fẹ́ sọ ni pé ayé Buhari ìgbà tó ti kọ́kọ́ ń contest lálákọ̀ọ́kọ́ ló ti kó àwọn Boko Haram wọlé. ẹ pé gbà tó dórí àléfà ọdún ọ̀nà bàbá Tinubu ló gbé wọlé. ìgbà tó dórí àléfà ó ní kí gbogbo àwọn OPC àwọn security àwọn nǹkan kan
wọ́n máa submit ìbọn ọwọ́ wọn. Wọ́n gba gbogbo ìbọn ọwọ́ Yorùbá pátápátá, kò sí nǹkan tó ṣe sí. Bẹ́ẹ̀ gbé Yorùbá mi sìn. Bí ogun bá ṣẹlẹ̀ lẹ́yìn, ọlọ́mọ ẹ̀kọ́ pa wá tán. Kò sí nǹkan tá lè fi jà, kò sí nǹkan tá lè fi defend. Ẹ wo gbogbo àwọn ọlọ́kadà tó ya sí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo wọn pátápátá dàrú ẹni tá à ń wí. Ẹ wo ní nǹkan bí ìjẹrin, àwọn ọlọ́pàá Ìjẹ̀bú-Òde wọ́n ní wọ́n suspect èèyàn kan pé kidnapper ni. Ẹni ẹ̀dẹ̀ ló ti ṣẹ̀wọ̀n ọdún 5 nípa kidnapper náà ni. Nígbà tó wá lọ sílé bàbá ẹni yẹn, wọ́n ti fún wọn ní fòlọ́nà. Ẹni yẹn sá lọ, wọ́n mú bàbá ẹ̀. Wọ́n ní báàgì kan wọ́n rí nínú. Lára báàgì tó fi pay ransom bẹ́ẹ̀ ni. Wọ́n ra báàgì tó fi pay owó fún wọn. Bàbá yẹn wá sọ wípé òun ò mọ̀ pé wọ́n ti stop iṣẹ́ kidnapping ṣẹ̀ráyé. Ṣé bàbá fẹ́ máa sọ fún wa ọmọ tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí kò mọ̀ pé àwọn ọmọ ń ṣiṣẹ́ kidnapping? Yorùbá tún máa protect wọn wípé àwọn ti jọ ń gbé tẹ́lẹ̀, wọ́n ń sunlé ara wọn, kódà àwọn lọ ń sunlé wọn, àwọn mọ̀ wọ́n dáadáa, wọn lè gbàbọ̀dẹ̀ àwọn tó máa pa yín nìyẹn. Ẹ máa sọ̀rọ̀ yín sàn. Ẹ rí àwọn ẹlòmíì, Ọlọ́run dáríjì mi, ọkọ ló má fẹ́ ọ̀rọ̀ ẹnu mi kó bá mi. Mi ṣe APC o, mi ṣe PDP o. Ṣùgbọ́n tẹ́ bá wo bàbá Tinubu. Mami wẹ̀ mí mọ́. Nígbà tó dórí àléfà, àwọn nǹkan tẹ̀mí rí, ó ṣe gudugudu méje, ó ṣe yàyà 6. Mi ì gbọ́ lọ́wọ́ wọn rí o, mi ì gba rẹ́ẹ̀sì wọn rí o, mi ì gba nǹkan babaláwo oníṣègùn ni mò ń ṣe. Ṣé ń gbọ́? Bẹ́ẹ̀ni sà. Ṣé rí ìgbà tí bàbá yẹn débẹ̀? Àmọ́ sọ gbogbo póòsì, ó káwọn èèyàn wá sí. Nígbà ayé Ọbásanjọ́, gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan Yorùbá ló tà pátápátá fún federal. Tó di federal lẹ́nu tó gbórúkọ Yorùbá kúrò bẹ́ẹ̀. Ṣé ń gbé Yorùbá mi? Bẹ́ẹ̀ni sà. Ẹ rí nǹkan tí mi kàn fẹ́ ẹ̀bẹ̀ tí mi ò lè bẹ̀. Tó bá rí ọgbọ́n, wọ́n lè fi kóni iṣẹ́ wọlé fún àwa náà sí local government by local government. Kéèyàn ní iṣẹ́ lọ́wọ́. Ẹ gbogbo akọ́ àwọn tí bàbá Awólọ́wọ̀ ń campaign. Wọ́n ní bàbá yẹn ò ní débẹ̀. Àwọn British wọ́n kó àwọn sójà, wọ́n pe àwọn málà. Wọ́n ní àwọn Yorùbá o, wọ́n kàwé ṣùgbọ́n oníbẹ̀rù nǹkan kò ní dọ́dọ̀ níbọn o. Torí ẹ máa ká àwọn ọmọ yín sí sójà. Ṣé rí gbogbo fọ́ọ̀mù tí Yorùbá bá fill ní sójà, Haúsá ló máa lórúkọ wọn. Gbogbo fọ́ọ̀mù tí kọ́sítọ́ọ̀mù bá fill ní Yorùbá, Haúsá ló máa lò. Wọ́n ti ń fi ẹ̀jẹ̀ wá tipẹ́. Ṣùgbọ́n tó bá fi ọ̀rọ̀ òṣèlú sí, wọ́n jẹ́ kí bàbá yìí ó débẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe fẹ́ fi bàjọba ẹ̀jẹ̀ ni o. Mi ìṣe olóṣèlú mi ò dẹ̀gbà £1 lọ́wọ́ ẹnìkan o. Mi lọ sí local government kankan pé mo ní ẹ̀bùn wọn o. Bàbá òtítọ́ pọ́nbélé lẹ̀ ń sọ. Ṣé ẹ mọ̀ wípé nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ṣe fún Jonathan nígbà ayé Jonathan tí wọ́n tó fi lọ kó àwọn ọmọ Chibok girls. Nǹkan tí wọ́n dẹ̀ máa ń ṣe ni wípé ká lè mọ̀ wípé iṣẹ́ owó àwọn Sátánì, àwọn northern caliphate ni àwọn ní. Ṣé rí wọ́n mọ̀ wípé tó bá ti kó student àgàgà ó máa fi federal tó bá dé àwọn student gbé. Òun ni wọ́n ṣe máa ń kó tó bá ti need attention federal tó fẹ́ kó succumb fún àwọn nǹkan tó fẹ́ kó ṣe. Tó bá ipò ti pẹ́ ṣe mọ̀ pé látìgbà tí Tinubu ti débẹ̀, Tinubu ò ní di godfather. Gbogbo àwọn àlàyé kínní ni mo ti ṣe dáadáa láìmọye fídíò. Kò sí ẹlòmíì akàndédé gbé mi ṣépè á fi mẹ́sẹ̀jì ránṣẹ́. Èló gan ni Tinubu gbé fún ẹ? Ẹjọ́ dára lọ́pọ̀lọpọ̀ ń rò kiri. Dára ò ṣe Yorùbá nation mọ́. Tinubu ló ń campaign fún. Jọ nítorí Ọlọ́run. Tinubu tí mò ń campaign tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé ọmọ Yíbò ni àbí Northerner? Ọmọ Yorùbá orí yín ti kú. Àlórí yín ti kú. Ọ̀rọ̀ ń yé yín. Mo ní mi ìbá yín ṣọ̀tẹ̀. Mi ìbá yín ṣọ̀tẹ̀ tó bá ní problem pẹ̀lú Tinubu, go and face him by yourself. Èmi kọ́ ni máa bá ìjàjà yẹn. Ní ìgbà Jonathan, ṣé mo pé the same weapon tó ń lò fún bàbá Tinubu sí. Òun náà ni wọ́n lò fún Jonathan. Ṣé mọ̀ pé Jonathan bí bàbá Tinubu ṣe ṣiṣẹ́ gidi ni Jonathan ṣiṣẹ́. Ó ṣe gudugudu méjì tó ṣe yà 6. Wọ́n jẹ́ kó parí 10. Bàbá yìí náà nígbà tó máa ṣe election, wọ́n ní tóun ò bá wọlé, ó ní Jonathan gbádùn ìjọba rẹ̀. Wọ́n jẹ́ kó gbádùn ẹ̀.
ṣé ń gbọ́ bá mi sìn kẹ́rí bí n ṣe wà kó sọmọ mi tó lọ sí skul ìjọba o private school làwọn ọmọ mi ń lọ o torí mi ìkàwé mo dẹ̀ ń fẹ́ káwọn ọmọ mi kọ́ kàwé ọmọ mi tó wà ní yunifásitì private ló ń lọ ọlọ́dẹ̀ ń bá mi gbọ́ ṣùgbọ́n nǹkan tẹ́mi ń fẹ́ tí mo dẹ̀ ń fẹ́ kí àwọn Yorùbá ṣe kẹ́nu wá kò tẹ́nu wá bá ti kò á jẹ́ ní gbogbo wọn ṣé ń gbọ́ àwọn Yorùbá gbọ́ngàn lẹ́lẹ́bọ̀dè ẹ wo àwọn ọba wa náà wọ́n lọ bá Hausa ṣe mítìn wọ́n pa Hausa mọ́ra. Wọ́n fẹ́ ṣe mítìn ilẹ̀ Yorùbá wọ́n pe Fúlàní wọ́n ló ti pẹ́ láàrin wọn ni wọ́n ti dọmọ ìyá wọ́n mọ́ra wọn ẹ ti gọ̀ jù. Ìjọ wo ni Fúlàní ti ń ṣe mítìn láàrin ara wọn Fúlàní ilẹ̀ Yorùbá ìjọ wo náà ti pera wọn sí mítìn tó pe ẹ̀yin ọmọ Yorùbá síbẹ̀ wípé torí ó ti pẹ́ ta ti ń gbé pẹ̀lú yín ẹ̀yin lẹ gbà wá lálejò àti dọmọ ìyá a fẹ́ ṣe mítìn fámìlì Fúlàní ó yẹ ẹ máa bọ̀ ẹ wá dá sí. Ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ ṣe mítìn ilẹ̀ Yorùbá wọ́n á pa Hausa síbẹ̀ wọ́n á pe Fúlàní síbẹ̀ nǹkan ti ṣe yín. Torí ẹ̀bẹ̀ kan tó ní máa bẹ gbogbo àwọn ọmọ Yorùbá. ZZ bàbá ó yá gorí òkè wá ìwọ́dà à ń gbọ́ yín sà. wọ́n máa wá oògùn ọ̀wọ̀ tó dáa oníkálukú máa lò fọ́ọ̀mù ẹ̀ kì í ṣègbà tó bá délé ní ọ̀sẹ̀ máa wá oògùn ọ̀wọ̀. Ìdára ìjọ mo fẹ́ sọ. Oògùn ọ̀wọ̀ dádì. Oògùn ọ̀wọ̀ tó dáa. Wá fọwọ́ tí wọ́n wọ̀ wọ́n. Ṣé ló burúkú tó ti fa dúrọ́ọ̀gì yìí tí ò mọ̀ kan tó ń jẹ. Yes daddy. Ṣé Tinubu nìkan ni Tinubu nìkan kọ́ ló yẹ ká máa pariwo àti wùwà ọ̀tẹ̀ tá a láìkì là ń ṣe yẹn tí Haúsá àti Yíbò bá pariwo Tinubu ṣó yẹ káwa Yorùbá náà ká tó máa ṣe bí dìdìrìn. Ṣé Tinubu nìkan ni gọ́fúnà tó ń gbowó security vote tí ò ṣe kankan kí ló dé tó pariwo orúkọ ẹ̀ mínísítà tó lọ sí house tó ní kó lọ represent ẹ àti senator ìjọ wo lórí wọn tán débẹ̀ tán sọ̀rọ̀ nípa insecurity ilẹ̀ Yorùbá why are you not mentioning them. ẹ mọ̀ pé kò sí gbogbo ọmọ wọn ní Nàìjíríà gbogbo ọmọ wọn sí Nàìjíríà. Ẹ ṣé gan ni dádì.